Hello. Hello sir. Bàbá mi kalẹ̀ o. Ẹ káalẹ́ sà o. Ṣé síkú padà ní sà? Ẹ pa rédíò yẹn o. Mo ti kú rédíò. À ń gbọ́ yín sà. Ìdí mi àkọjá ni pé mo fẹ́ ìyàwó kan. Dáàdì rédíò yẹn ṣe ń wọlé sà dáàdì. Hello sir. À ń gbọ́ yín sà. À ń gbọ́ yín sà. So mo fẹ́ ìyàwó kan. So ìyàwó mi yẹn ọmọ kan ṣoṣo pé lójú fún mi. Ló gbé ọmọ kan wá fẹ́ mi náà ni o. But láti ìgbà tí a ti bímọ kan yẹn sọ fún wípé tó jẹ́ ká bímọ sí ọmọ wa. Bí a máa sọ pé òun ò lè bímọ sínú ìyà, òun ò lè bímọ sínú ìyà. Ó fi omi sílẹ̀, ó sì ṣàpò, ó lóun wá iṣẹ́ lọ. So bímọ tó wá lọ láti ta ẹ̀mí kò sí ìwàlẹ̀ rárá. Ó sì gbé ọmọ kan wá fẹ́. So ọmọ yẹn ní ìsìn àti ọmọ mi kékeré yẹn ló ó wà lọ́dọ̀ mi. Wọ́n á rò ó pé ǹjẹ́ mi ní wáyàwó mi ìfẹ́ báyìí torí mo ti ń dàgbà díẹ̀díẹ̀, mo ti lé 40. So mo á rò ó pé bóyá kí n fẹ́yàwó mi ló máa pé mi torí látìgbà tó ti lọ bí kó kàn pè mí nípa mi ìgbẹ́mọyé ọdún tó lóun fẹ́ lò lọ́hùn. Ó ní òun sì máa sanwó àwọn tó gbóhùn wọlé, àwọn tó fi gbá tó ṣàwó. So bẹ̀rẹ̀ mo dẹ̀ ń tọ́gù níwọ̀n bá lágbára mi ṣe mọ́. Ọlọ́run ti fún mi ní yàrá méjì kan tí mò ń gbé. So ọmọ ẹyọ kan ṣo péré ni mo sì ní ń lẹ̀ báyìí. Kò sì fẹ́ gbà sọ̀rọ̀ sí mi láti mi wá ìlànà. Hello sà. Mo ń gbọ́ yín sà. Kí ni éèjì yín sà? Mo ti wà ní 45 báyìí. Ọdún ṣé ìyàwó kan tẹ fẹ́ ní ìgbésí ayé yín náà nìyẹn sà? Bẹ́ẹ̀ni. Ó tó ọdún mélòó sẹ́yìn tẹ fẹ́ ìyàwó yẹn? Ó ti lé ní 20 báyìí tí mo ti fẹ́. 20 ọdún sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ọmọ kan ló wà láàrin yín, kí ni éèjì ọmọ yẹn sà? Ọmọ yẹn ò tí ì lè ju bí 15 lọ báyìí. Single mother ni arábìnrin yẹn ń gbà tẹ fẹ́. Ó ti bímọ kan rí, ọmọ yẹn gan ó gbé wá fẹ́ mi. Níbo lọmọ yẹn wà báyìí sà? Ọ̀dọ̀ mi náà ló wà. Kí ni éèjì ọmọ yẹn sà? Ọmọ yẹn ti ń lọ bí 20 something báyìí sà. Ọkùnrin àbóbìnrin? Obìnrin ni. Iṣẹ́ wo ló ń ṣe? Ó ń lọ school ni. Ok. Ṣé yunifásitì ló wà àbí polytechnic? Secondary school ló sì wà. Ni ló ṣì wà. Bẹ́ẹ̀ sà. Ó dẹ̀ ti lé 20 ọdún. Bẹ́ẹ̀ sà. Ok. Arábìnrin ìyàwó yín ó kú ní àkàtà yín sọ pé òun wáṣẹ́ lọ sí ó tọ́jú mélòó sà? Ó ti tó bí ọdún 4 báyìí. Tó ti kú lákàtà yín. Bẹ́ẹ̀ni. Ìlú wo ló sọ pé òun lọ sà? Ẹni Libya bí nǹkan ni òun lọ. Ṣẹ́yìn àti ẹjọ́ jókòó ẹjọ́ sọ̀rọ̀ ń pa àrìn àjò yẹn ní sà àbí fúnra rẹ̀ náà ló dirù tó sọ pé òun ti lọ. Ìgbà tí ó ń sọ fún mi èmi ní kó má lọ wípé kò sí ibi tọ́lọ́run ò sí, Ọlọ́run ó gbàkóso wa ń bí báyìí náà. Ìnáwó ìsàn nígbà mo fẹ́ kó kúrò nílé mìíràn yẹn náà kò jọ ẹ̀bẹ̀ kò jọ kan láfijọ́ kó lọ yàrá níbi tá a kọ́ yẹn. Bẹ̀rẹ̀ láti ìgbà náà báyìí tó ti lọ. Bí kó kàn pè mí kó jẹ́ mẹ́ta sí ìta. Mo ti gbọ́ ohun tẹ́ ń sọ sà ẹ̀fẹ̀ káàdì yín ó tán ni. Ṣé ńgbà tó ṣàlọ́ lédè kan ẹjọ́ mọ́ náà ni bó ti ṣe kú Nàìjíríà abẹ́ ẹ̀ mọ́ ń pa ẹ̀? Ṣé ẹ fọwọ́ sí kó lọ sà? Mi ò fọwọ́ sí kó lọ bẹ̀ tí olóhùn sá ń lọ. Ṣé ó ní bàbá àti ìyá ẹ̀ kúkú hé lẹ́sẹ̀ títì? Ṣé bó láwọn òbí? Ó láwọn òbí ìmọ̀lẹ́ báwọn òbí ẹ̀ wọ́n ní ó sọ pé ohun tí mi bá lè dáhùn lókù ó dẹ̀ ní ṣọ́ọ̀bù tí mo gba ní tí mò ń sanwó ṣọ́ọ̀bù ẹ̀ nígbà yẹn yá dẹ́ta ni. Tẹ̀tọ́ ní òun ò lọ́jà ń gbá òun ò ṣe gbá òun ò sáwó. Àwọn òbí ẹ̀ náà sọ́pọ́ọ̀tì bó ṣe lọ àbí? Wọ́n sọ́pọ́ọ̀tì ẹ̀ wọ́n sọ́pọ́ọ̀tì ẹ̀. Ẹ jẹ́ mi ò béèrè question kan lọ́wọ́ yín. Ẹ má bínú.
ìmọ̀ fọ̀rọ̀ sínú ara tèmi ni o nínú márèèjì rẹ ṣẹ́yìn lọ́kọ àbẹ́yìn níyàwó. èmi lọ́kọ o. ẹ farabalẹ̀ gbọ́ tèmi o ẹ gbọ́ ti tèmi dáadáa o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ìṣọkọ náà nínú ìrìnàjò ìgbéyàwó ń gan níyàwó o ń gan mọ̀ pé ń gan níyàwó tó ti yẹ yín sà ẹ ṣé ọ̀pẹ́yìn lọ́kọ àbẹ́yìn níyàwó. èmi lọ́kọ torí èmi ni mò ń fìnáǹsì gbogbo jíjẹ mímu wa. kì í ṣe òní ń bọ yín nǹkan ní bọ ọmọ méjèèjì tó wà. irọ́ o. ó dẹ̀ ní ṣọ́ọ̀pù ẹ̀ tó ń tajẹ́ ẹ̀. lọ ní ṣọ́ọ̀bù tó ń tajà. àwọn tó tẹ̀lé lọ látọdún 4 sẹ́yìn yẹn sà ṣe é mọ àwọn tó tẹ̀lé lọ àbúkọ́ kú òun ilé náà ni ó gbé báàgì ń tiẹ̀. èmi ò mọ̀ wọ́n o. mẹ́nìkan kan ní wọ́n. bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi èyí sọ pé ti yín rí bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi èmi ti sọ lórí ètò obìnrin tó ní ọkọ méjì tó dẹ̀ run family méjèèjì yẹn ó dẹ̀ run ẹ̀ successfully obìnrin tó ní ọkọ méjì wà dáadáa ó yíyan màmá tó ń gbọ́ mi nílé ìtí wọ́n mọ̀ sọ ní pé Babátúndé ọmọ Balógun ẹ̀yinjú Elédùmarè ẹ̀ńtọ́ náà ò fílẹ̀ gbà kọ̀ọ̀kan ìtẹ́ mọ̀ sọ ní pé ọmọkùnrin ìjà mo ti ṣe ń wá èmi ni wọ́n mọ̀ kó wà dáadáa sáà in tó fa ìbéèrè pé sẹ́yìn lè kọ àbẹ́yìn níyàwó ilé ilé ìsá o Ìlọrí ojú ìgò obìnrin mú ọmọ wá fẹ́ mi single mother ni ẹ́ látogún ọdún ó lé sẹ́yìn àtijọ́ wo bí ọmọ kan fún mi mo ní o bímọ sí olóòlè bímọ sínú ìyà àbí bẹ́ẹ̀ kọ́ oníṣọ́ọ̀pù tó ń lọ o a ní yàrá méjì tá a kí ni tá à ń gbé o bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bó ti rí wọ́n yẹn. fẹ́ lọ sí Libya ló fẹ́ mẹ́ lọ ní bí Kuwait ní bí kan ni tó fẹ́ mú ẹ lọ ìmẹ́ tó fẹ́ mú ẹ lọ yẹn Ìlọrí máa gbọ́ ìdẹ̀ sọ́pọ̀tì kó lọ ó di méjì ó wá fọwọ́ mi sílẹ̀ àtọmọ tó wá mú fẹ́ mi látọdún 4 sẹ́yìn ó wá ń pè mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan Ìlọrí ojú ìgò láì jẹ́ pé mo ṣubú léèwẹ̀ bàbá mi ẹ lò sà kí lẹ fẹ́ lórí ètò ìsà. mo fẹ́ gbà mọ̀ lẹ́nu ìta. èmi ò lè fi kẹ́ ẹ fẹ́ yàwó mi sọ ti yín sà ìdèlè ní kí ẹ mọ̀ fẹ́ yàwó mi ṣùgbọ́n tẹ́ pé mi Babátúndé Balógun bá ní èmi ò lè gbarú ẹ̀ ẹ má bínú sà àwọn ọlọ́gbà yóò bá yóò dáa kápẹ́ mi Babátúndé Balógun ni o èmi ò sọ pé sẹ́yìn lọ́kọ àbẹ́yìn níyàwó torí tán pè ní márùn ìkẹ́kọ̀ọ́ yẹn ìtàn pè ní disation yẹn disation lórí apárí èèyàn tì ọkọ lè wà ní London kíyàwó wà l'Amẹ́ríkà ọkọ lè wà l'Amẹ́ríkà kíyàwó wà ní Nàìjíríà tó bá ti jọ ọmọ méjèèjì kan wọ́n jọ kọ̀ọ̀kan lórí pé bá a ṣe fẹ́ ṣe lélẹ́yìí ìyẹn ṣe disation. tára yín bá ti gbé láti dúró fódìdí ọdún 4 míì ṣe tàbí 2 míì ṣe tàbí kan ṣe ẹ lè dúró sà ṣùgbọ́n èmi ò rò pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn sà rò pé ó kù díẹ̀ ó fẹ́ kù díẹ̀ káàtó kì bá dákẹ́ pé ìyàwó yín sà ṣé náà mẹ́ wà lọ́wọ́ yín. nígbà rẹ̀ wà lọ́wọ́ mi. ní tẹ́ ẹ ṣe ní sà tẹ́ bá lè pè ìyàwó yín ọ̀rọ̀ ọjà kọ́ o ẹ pè lọ́wọ́ tẹ́ bá máa ń pè sà ìyá alágbájá ká pé mo jẹ́ ẹ̀gbọ́n ẹ ká pé mo jẹ́ ẹ̀gbọ́n rẹ tí ìyàwó kan wá ṣe báyìí fún mi ojú wo ni wàá fi wò ó látọdún 4 sẹ́yìn ojú wo ni wàá fi wò ó ẹ jẹ́ kó yá arábìnrin yẹn ṣé ní ìgbéyàwó náà ládẹjọ́ wà yìí èmi mo wá ń tọ́jú ọmọ méjèèjì nínú ilé fúnra yín lẹ̀ ń dáná àbí fúnra yín lẹ̀ ń ro àmàlà àbí. ọmọ ẹ̀rọ náà ṣe ń dáná. ṣáwọn ọmọ ló ń dáná fún yín. màá ra gbogbo nǹkan ọbẹ̀ wá lónìí. èyàn lọ ra nǹkan ọbẹ̀ ẹ lọ ra ta. tàǹtàṣé èló wọn ta tàǹtàṣé ń sìn sà tàǹtàṣé rodo èló wọn ta ẹ ti mọ iye wọn ń ta sa. àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ ni ìyá bẹ́ẹ̀ ni ìyá. iye wọn ń ta epo pupa ìgò kan ẹ ti mọ̀ òróró ìgò kan ẹ ti mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ sà. ojú yín ọ̀tá mi ẹ ṣàpè ìyàwó yín lálẹ́ yìí ẹ béèrè béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o ní ìyàwó òní mi fẹ́ mọ́ kí ló ṣẹlẹ̀ tó ṣe báyìí fún mi single mother ni mo gbà tọwọ́ tẹsẹ̀ èyí ṣe ìyàwó àná èyí ṣe ìyàwó ọdún 10 èyí ṣe ìyàwó ọdún 15 èyí ṣe ìyàwó 20 ọdún. sọ̀rọ̀ mi ti yé yín sà. ẹ béèrè àwọn ìbéèrè yẹn lọ́wọ́ ìyàwó yín náà kẹ́ tó wá mọ odó tẹ́ wàá dọ̀rùn lásìsà ṣé ẹ ti gbọ́ sà. ẹ ti yé mi sà ẹ ṣe sà. ẹ lóò ní fi yín lágbára.
ẹ ṣe. ọlọ́run á wà pẹ̀lú ẹ ṣe. àbí sà.